wà ló gbé ká ilé ẹjọ́ orí jókì mú ìjẹ irú ọ̀gá oyinbo ilé kí mo jẹ́ ń dá àmàrà méjì lé máa fi gbómi tọ̀ pẹ̀. jágọ́jágà bó ní o. báwo ni màá kọ́ sọ. òsàmọ̀ ni kò mọ forí bí kò mọ fi sáyọ̀ yọ nígbò wá gbó mu gàrí mi ò tiẹ̀ lẹ́jọ́ bọ́ọ̀rọ̀ sáà fún mi ní omi gàrí mo kàn fẹ́ fi kó pé omi ní tó fi gbó mu gàrí wọ́n ranu ara ẹ̀ ò tí ẹ̀ gbọ́n ò ní làákàyè kò sápọ́lọ́ fún ọ rárá á fún mi ní kíní gàrí. omi gàrí kí ni sí ọ̀rà dábàá mo ní kó kàn fún lómi gàrí ojú inú tó orí tó dálẹ̀ ẹ̀wọ́ sì rèé ò jẹ́ láti jẹrin. Jésù. ẹ̀wọ̀n bá mi wá gàrí mi ní láìpẹ́ owó lè tó jẹ́ ẹ̀kẹ́lẹ̀ ẹ̀ bá mi wá gàrí mi ní o ló ṣẹlẹ̀. kò ṣe sí wàhálà sórí ọjọ́ òní tiẹ̀ dá torí òní ni Adébóyè Amsalat òní ní sí ọjọ́ òbí. àná ìjọba àwọn ìwà gàrí màá fi igbó iná ìwé màá jẹ̀yìn lójú. òní ni Adébóyè Amsalat òní ní sọjọ́ òbí. Adébóyè Amsalat. ìgbà lọ rè kí pé àfihàn èmi ológun yóò pẹ́ láyé ìgbọ́dún ọdún kan tó ọjọ́ òní dá wọn pé ọdún tó lọ sí rèé súyà ló fi ṣe ọjọ́ òbí rẹ̀ fáwọn tó wà wá súyà wà sórí rà fún wọn gbọ́jọ́ yẹn olóhùn ó ṣe rẹpẹtẹ ní. ṣé nǹkan tó máa ju gàrí lọ fún mi wá. kódà ń dá jẹ́ ń bẹ̀ yóò ju gàrí lọ tó lọ́mọ ó sì yẹn dáadáa já wọn lókè lọ já lọ kí bá abẹ́rẹ́ mi ò kún yóò. ẹja máa lọ ẹgbẹ́ ojú ọkọ ẹja máa lọ. já lọ.